ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Ẹgbẹ́ olùkọ́ bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì lọ́yọ̀ọ́ lórí àwọn tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́. Tinubu kéde ìgbésẹ̀ láti gba aṣọ́gbó 1000 kan síṣẹ́. Ẹgbẹ́ olùkọ́ NUT ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tú yáyá jáde lónìí ọjọ́ Ajé ọjọ́ 1 oṣù kẹfà láti ṣe ìfẹ̀hónúhàn lórí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ táwọn jàǹdùkú agbébọn jí gbé nílé ẹ̀kọ́ ní Ahoro Ẹ̀sẹ̀lẹ̀ àti Yàwótà ní ìjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣáájú ní ẹgbẹ́ NUT ti sọ fáwọn ọmọ ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé kí wọ́n ṣe ìfẹ̀hónúhàn láti béèrè fún ìtúsílẹ̀ àwọn táwọn jàǹdùkú agbébọn jí gbé. Ààrẹ ẹgbẹ́ NUT ní Nàìjíríà ọ̀mọ̀wé Audu Titus Amba àti akọ̀wé àgbà ẹgbẹ́ náà ọ̀mọ̀wé Clinton J. Iktibo sọ pé ìrírí tó burú jáì làwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé lọ́jọ́ 15 oṣù karùn-ún tí wọ́n ti wà nínú igbó láti ìgbà náà. Ẹgbẹ́ náà sọ pé ìyàlẹ́nu ló jẹ́ wípé àwọn náà sì wà lákàtà àwọn ajínigbé títí di àkókò yìí, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba láti dóòlà wọn. Ẹgbẹ́ NUT sọ nínú àtẹ̀jáde kan tó fi síta wípé ominú kan àwọn lórí ìròyìn kan tó sọ pé àwọn jàǹdùkú agbébọn náà ti ṣekú pa lára àwọn èèyàn tí wọ́n jí gbé. Bákan náà ni ẹgbẹ́ náà tún sọ pé ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún gbogbo ọmọ ẹgbẹ́ wípé àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ náà sì tún wà lákàtà ajínigbé lẹ́yìn tí ọ̀gá ilé ẹ̀kọ́ arábìnrin Àlàmú tó wà lára àwọn tí wọ́n jí gbé ti ṣe onírúurú fídíò láti ké pe ìjọba fún ìrànwọ́. Ẹgbẹ́ náà wá sọ pé báwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ náà ṣe wà ní àkàtà àwọn ajínigbé láìmọ ìgbà tí wọ́n máa jáde ló jẹ́ káwọn gúnlẹ̀ ìyanṣẹ́lódì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Ẹgbẹ́ NUT ní ìyanṣẹ́lódì yìí yóò tẹ̀síwájú títí táwọn tó wà lákàtà ajínigbé náà yóò fi gba òmìnira. Ẹ̀wẹ̀, ààrẹ Bọ́lá Tinubu ti kéde ìgbésẹ̀ ìjọba rere láti gba 1000 kan aṣọ́gbó lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé ní ìjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Iléeṣẹ́ ààrẹ ṣàlàyé pé èyí ṣe pàtàkì láti wá ojútùú sí ètò ààbò tó mẹ́hẹ ní Nàìjíríà. Iléeṣẹ́ ààrẹ sọ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ lórí 1000 kan aṣọ́gbó tí Tinubu kéde láti gbà síṣẹ́. Iléeṣẹ́ ààrẹ tún sọ pé ìjọba yóò ṣe àgbéyẹ̀wò ẹ̀bẹ̀ àwọn aṣòfin àtàwọn adarí nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń béèrè fún ìdásílẹ̀ ibùdó ọmọ ogun lágbègbè tí Igbó Ọba wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣeun tí ẹ ń tẹ́tí sí ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí 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 Alára. Jígí 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 Alára. Jígí 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 Alára. Jígí 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 Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.